Students! Ìwọ̀n tó ń pè ní exam láti move from one place to another. Mo kàn like ẹ bó ṣe dúdú yẹn tó máa ń gbà tó polish yẹn tí nǹkan máa ń dán ìtẹ́ náà ó wà òkè mo fẹ́ kájọ mọ́ ẹ̀yọ̀ mọ́ra wa mo like ẹ I love you. Wá. Wá àdá lọ́wọ́ student. Who can tell us the definition of a democracy? Democracy for the people. Now you go tell me the one way you want. Nínú gbogbo àwọn ọmọ tálákà tó kún school yìí, èmi ọmọ olówó ló ní pé o fẹ́ wá fẹ́. Ẹ ó bóyá dẹnu lẹ̀ bí ọ̀pẹ tí lọ. Àwọn mi ni bàtà ké ló tún fẹ́ o. Ẹ̀yin tẹ́ ẹ nílẹ̀. In tí orí bí òye bá gbà ẹ sọ fún mi báyìí. Àmúdó ni wọ́n ṣe fún ọ. Ẹ pẹ̀lẹ́ tí sàmì ẹ wò lẹ́ni wàá sáyìn ìsàkúsà ni. Oda, can I be your friend? Wow! Yes! Ẹ̀yin náà ṣe wow! Àti pé èmi tí mi ò ní pẹ́ padà. Ó ń padà ẹ̀ bó ló ń padà lọ. Àbíkú ni mi, I'm going back to heaven. Àbíkú. You are a liar! Àbíkú at 44. Àní kí ló ń gbénu ẹ̀ ká ní bàbá ẹ̀ mo fẹ́ mọ bàbá ẹ̀. Go look at me. Jẹ́ kí orí ẹ̀ dàbí orí. Ìgò ni máa fi fa irun ẹ̀yẹn dànù. Ṣé man ìgò máa tẹ̀? Ẹni ìgò. Hello. Yes. What's going on here? We are courtiers. We are on the meeting. Courtesan. That is our leader. And you are proud of that. Wọ́n ṣe máa gbé mi wọ gbódù lálẹ́ yìí. Ẹ̀yin ó ti ṣe nǹkan ìwọ kan nù. Kí ló ṣe? Gẹ́gẹ́ bó ti mọ̀ pé Wálé ló wà nílé. Okay. Òun ni mo dẹ̀ fẹ́ lọ bá nílé. Wow. Tíṣà tí mo fẹ́ lọ sánlé gan-an ìwọ náà mọ̀ kó ṣeé ṣe kí n má bá nílé. Màá fi rhymes bá tiẹ̀ jẹ́. Tiẹ̀ sì ń bàjẹ́. Tó bó ṣe rí bí bàbá nu 10 naira àfà ní kókò.